Tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. Mo ní nǹkan pàtàkì láti ṣe. Bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura. Mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. Ta wá mú ìrù ẹkùn tàfi lájà lọ́wọ́. Jane, ẹ jẹ́ aṣọ gidi gan. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. Mi ò sọ pé bàbá ẹ burú o. Ẹni tí ò bá láṣọ tó nípa kò lè gbá bàbá ẹ dáṣà òtútù. Ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́. Ṣé ti tébùlù tí wọ́n ní àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. Orúkọ mi ni Dr. Jane. Aláìlera ni mí. Ìbà fún kábíyèsí ọba mímọ́ tó ń jẹ mímọ́ tó ń gbébi mímọ́ tó ń fi mímọ́ ṣaṣọ bora. Kábíyèsí ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé ọba àjíkì ọba àjígẹ̀. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi. Èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé 16. Èmi lọ́mọ àròbí ọmọ àtòrì. Ẹ̀lẹ́ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ṣé dáadáa ni mo bá yín. Iṣẹ́ ń kọ́ àwọn ọmọ ń kọ́ Elédùmarè kò ní jẹ́ kó lè mọ́ wa o. Ètò Gbajúmọ̀ lètò tí mo mú wá fún yín lénìí. Àlejò mi lórí ètò ògbóǹtarìgì òṣèré ni wọ́n, àgbà òṣèré ni wọ́n, bàbá wa ni wọ́n. Èmi mọ̀ pé lórí ètò lénìí màá kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ náà la tún máa ṣe kíni la tún máa ṣe fàájì nìyẹn. Ẹ wò pé ta ni mò ń perí olólùfẹ́ yín, àyànfẹ́ yín, ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, torí wọ́n jẹ́ kó máa yé mi pé bí ò bá sẹ́yìn kò lè sáàmù ṣé rọra ni. Ní kíákíá ẹ jẹ́ ká àlejò mi kó máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu. Àlejò mi máa bọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Àwọn ará ilé ń kọ́. Àlàáfíà ni wá. Ṣiṣẹ́ ń lọ bàbá. À ń ti díẹ̀díẹ̀. Inú wa dùn wípé a pè yín ẹ jẹ́ wa níhò. Ẹ ní dàgbà àyà. Ẹ ní dàgbà òṣì. Àmín. Adétúbọ̀ máa rí yín bá. Àmín o. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé àti lókè òkun. Èmi ni Olútóyè Àkànní Ọláòtán. Victor. Òṣèré orí ìtàgé lèmi. À ń ṣe lóyìnbó a sì ń ṣe lédè wa ìbílẹ̀ náà. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé. Bàbá wa Victor Olaotan
ọmọ ìlú wo gan ni? ọmọ Èkó ni mí. bàbá mi ọmọ Èkó, ìyá mi ọmọ Èkó, èmi gan fúnra mi àtàwọn ọmọ mi tí mo bí Èkó ni gbogbo wa ń jẹ́. ṣùgbọ́n ìran wa ti ṣẹ̀ wá láti Abẹ́òkúta dé Iléṣà. so a lè faramọ́ Abẹ́òkúta a dẹ̀ lè faramọ́ Iléṣà. ṣùgbọ́n Iléṣà gan ni máa ń jẹ̀sí jù. mo dẹ̀ gbọ́ Ìjẹ̀ṣà dáadáa. ìpẹ́ gbọ́ Ìjẹ̀ṣà? bẹ́ẹ̀ ni. ó yá mo fẹ́ kẹ́ ẹ kí wọn lédè Ìjẹ̀ṣà. ìyẹn ara rẹ̀ à èmi Tóyè Ọláòtán lọ́mẹ́kẹ́yìn mo wà lórí ètò Gbajúmọ̀ bí a ṣe mi ṣe ní Èkó tá a ṣe mi ṣe ní Nàìjíríà òun ni mi wò ó. ẹ ṣé gan. ẹ ṣé gan òun ni mi wò ó. èmi ọmọ yín Adédoyin mo wà lórí ètò Gbajúmọ̀ bá a ṣe mi ṣe ní Èkó àbí dádì òun ni kí ló tún kù. bí a ṣe mi ṣe lẹ́kọ̀ọ́ tá a sì ṣe mi ṣe ní Nàìjíríà òun la mi ṣe níbẹ̀. òun la mi ṣe níbẹ̀. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín tí wọ́n máa ń wò yín ní ipa tẹ́ máa ń kó nítorí Gẹ̀ẹ́sì àti ti tíátíá wọ́n á fẹ́ mọ bí kékeré yín bó ṣe lọ. àwọn iléèwé wo lẹ lọ? báwo ni ìrìn àjò iṣẹ́ tíátà yìí báwo ló ṣe bẹ̀rẹ̀? Èkó la bí mi sí. Láfíàjì ibi tán bí mi sí gan ò jìnnà síbi tá a wà yìí. orí ibi tí a ti ń sọ̀rọ̀ yìí làwa ti ṣe kékeré ta ti ń gbá bọ́ọ̀lù ta ti ń sáré ta ti ń fò à ń pè ní race course láyé ìgbà yẹn. mo lọ sí St. Joseph's Ẹlẹ́gbàtà. ìyẹn wà láàrin Èkó olówó gbowó. nígbà mo kúrò ńbẹ̀ mo wá bẹ̀rẹ̀ St. Gregory's Ọbalẹ́ndé ní Fẹ́rẹ́fẹ́ bàbá wa ṣaláìsí wọ́n bá tarí mi ó di Iléṣà bí ṣe dìjẹ̀ṣà nìyẹn o. mo wá lọ sí Àtàkùmọ̀sà High School. Àtàkùmọ̀sà High School yìí ẹni tó jẹ́ adarí school yẹn òun ni ẹni mímọ̀ tó jẹ́ olóṣèlú Chief Adéfarati. òun ni gómìnà ilẹ̀ Èkìtì tẹ́lẹ̀ bọ̀ wọ́n ti ṣolóògbé báyìí kọ́lọ́run fọ̀run kẹ́wọn. òun lọ ga iléèwé wa ń gbà yẹn ọwọ́ ẹ̀ sì le dáadáa ó dẹ̀ tún iléèwé yẹn ṣe. ibẹ̀ ni gbogbo ìràwọ̀ àti oríkì àti bá a ṣe jẹ́ lọ́kùnrin lénìí ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. ibẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé. a ní n tá à ń pè ní Federation of Boys and Girls Club. a máa ń ṣeré káàkiri ni ó dùn mí pé wọ́n ṣe mọ́ Nàìjíríà. ìgbà yẹn tá a bá ṣe festival báyìí gbogbo ìkóríta Nàìjíríà náà máa kó eré wọn wá wọ́n wá wòye tó dá ń bẹ̀ wọ́n wá mú ìlú kan ibẹ̀ láti máa lọ ṣe pabambarì ẹ̀. lọ́rọ̀ kan ṣá mo wà lọ́mọ ọdún bíi 17 ni mo fi ojú mi rí iṣẹ́ orí ìtàgé ní pẹrẹu gan. ayé ìgbà yẹn a ní ọ̀gá tíátà kan tá à ń pè ní Ọlárótìmí. wọ́n ṣe eré kan tó ń pè ní Gods are not to blame. ibi tí mo ti bẹ̀rẹ̀ gan nìyẹn 1969. ní 1969. bẹ́ẹ̀ni. so láti ìgbà yẹn náà mo ti wá di ọ̀gbábọ́ọ̀lù. agbábọ́ọ̀lù jẹun títí kí n tó wá lọ sí tíátà Ìbàdàn. mo lọ ṣe ẹ̀kọ́ oṣù 6 kékeré kan. bá mo kúrò ńbẹ̀ mo tún padà sí di bọ́ọ̀lù. ṣùgbọ́n mo máa ń ṣiṣẹ́ orí ìtàgé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. tèrè bá jáde ń bí àṣe lọ́hùn. àwọn ọ̀rẹ́ mi tájọ wà ń gbà yẹn Olúmídé Bákàrè Akin Louis gbogbo àjọ bẹ̀rẹ̀ láyé ìgbà yẹn ni. lẹ́yìn yẹn ni mo ṣẹ̀ wá lọ sí iléèwé gíga Ilé Ifẹ̀. mo lọ bá ọ̀gá wa pátápátá ẹni tán ni mo jọ ń sìn ìyẹn Professor Wọlé Ṣóyínká. òun ló tún ṣẹ̀ṣẹ̀ wá tò wá dáadáa bó ṣe yẹ ká jẹ́. lẹ́yìn ìgbà tá a kúrò nífẹ̀ mo wá di producer ní NTA Ìbàdàn. ibi tí mo ti ń ṣe yẹn lọ́wọ́ ni ìjọba ti ní àwọn fẹ́ àwọn bíi 8 kan tó jẹ́ ògbóǹtarìgì lórí iṣẹ́ orí ìtàgé láti kó wọn lọ lóyìnbó pẹ̀lú adarí ìlú wa ń gbà yẹn Alhaji Shehu Shagari. bí mo ṣe dèrò Amẹ́ríkà nìyẹn. lọ́dún wo? 1979. bí mo ṣe dèrò Amẹ́ríkà nìyẹn. ńgbà tí máa lọ yẹn tí mo padà tí mo dọ̀hún mo pàdé ọ̀rẹ́ mi kan lọ́hùn. bí ṣe sanwó iléèwé nìyẹn. tó rán fún wa lówó gan gbà yẹn. ìgbà yẹn owó Nàìjíríà náírà kan báyìí $2 àti $0.25 kan ni. láyé ìgbà yẹn tó bá mú náírà wọ Chase Manhattan
wọ́n máa ní káwọn èèyàn kúrò lórí káńtà pé àwọn èèyàn fẹ́ ṣẹ́wó bó ṣe rí fún Nàìjíríà ìyẹn owó olùwà yìí bẹ́ẹ̀ ni bó ṣe rí ńgbà yẹn nìyẹn so mo mú $1,000 mo fi sanwó iléèwé sílẹ̀ so ìgbà tí máa fi padà wá mo ṣiṣẹ́ bí oṣù 6 1980 mo ṣe tó padà lọ nìyẹn bí ṣe dèrò ìlú òyìnbó títí di 2002 nìyẹn. láti 1980 títí bẹ́ẹ̀ ni ní 1987 mo máa ń wálé wẹ́rẹ́wẹ́rẹ́ mo ti kàwé tán ṣùgbọ́n nígbà mo wá wálé ní 1987 wọ́n á sọ fún mi pé ìlú ò dáa òun ni kẹ́yà fọwọ́ mú bá a ṣe tún dúró sọ́hun nìyẹn ní èrò tèmi tẹ́lẹ̀ ni pé tí n bá ti ṣe ọdún 3 ọdún 4 masters degree mi kì í máa bọ̀ nílé ni nígbà tó ń dẹ̀ tún ní ìlú ò ṣe dáadáa mọ́ níta dẹ̀ ń pè ní ìlú ò dáa ńgbà yẹn àjùlé ọ̀run ni nísìnyí o bí ìgbà téèyàn wà heaven nígbà yẹn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ ń sìn la bá dúró sí lóyìnbó títí afẹ́yàwó abímọ ṣe gbogbo ẹ̀ títí mo fi wá padà wá 2002. ní ìgbà tí wàá padà dé ní 2002 mo mọ̀ pé àwọn sinimá àgbéléwò ó ti bẹ̀rẹ̀ ńgbà yẹn eré wo ni ká ní pé ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ nígbà tí ẹ dé ṣe rántí. nígbà tí mo wà níbàdàn mo ṣe eré kan gbà yẹn ní 1974 pẹ̀lú ògbóǹtarìgì director kan gbà yẹn tá à ń pè ní Láolú Ògúnníyì wọ́n sì wà láyé báyìí wọ́n ń ṣe akọ̀wé ní Leeds University nìbàdàn eré yẹn wá gba gbogbo ìgboro kan gbogbo Western region gbà yẹn wọ́n ti wo eré yẹn ibikíbi tí bá rìn sí báyìí wọ́n máa sàmì lórí kí làkọlé eré yẹn. Candle in the Wind then orúkọ tó jẹ́ olórí orí eré yẹn òun ni Dọ̀tun Olúrónbí lórúkọ tèmi ń jẹ́ èmi ni lead character anyway àti bá rìn sí lọ́tún lọ́sì wọ́n ṣe máa sàmì yẹn wọ́n ní ṣé bórí orí eré ìtàgé ìṣeré rè òun ni máa ṣe mo wá pàdé àwọn akíkanjú practitioners ńgbà yẹn àwọn bíi Jìmí Ṣólánkẹ́ Túnjí Oyèlànà Ṣẹ́gun Bánkọ́lé Professor Fẹ́mi Ọ̀ṣọ́fisán yìí Báyọ̀ Odùnẹ́yẹ Dàpọ̀ Adélùgbà àwọn tó ń jẹ́ tíátà Nàìjíríà nìyẹn o wọn ò lè sọ ìtàn tíátà Nàìjíríà kẹ má dárúkọ àwọn tí mo dárúkọ yìí because àwọn náà pilẹ̀ṣẹ̀ tíátà Nàìjíríà nígbà yẹn a máa ń pe University of Ibadan Theatre Arts Department ní Hollywood of Africa because ní gbogbo Africa yìí kò sọ lórí eré tíátà Ìbàdàn gbogbo àwọn ìbò gan láti ìlú òyìnbó gbogbo wọn máa ń wá ìgbà kan àwọn ìbò kan wá gan tó wá ṣe degree program níbẹ̀ nílùú wa yìí bẹ́ẹ̀ ni nìbàdàn yìí náà bẹ́ẹ̀ ni ó lọ́mọ Amẹ́ríkà kan tó wá tó ń pè ní Chuck Mike òun náà wá di ògbóǹtarìgì lórí eré ìtàgé Nàìjíríà kó tó wá padà sílùú ẹ̀ dẹ̀ ọmọbìnrin kan náà tó jẹ́ ọmọ London Alison Bedford Department of Theatre Arts ló ti ṣe degree ẹ̀ nígbà yẹn kẹfì mọ bí ìwé wa ṣe dá tó ó fi ìlú òyìnbó lẹ̀ ó wá ṣe degree ẹ̀ wá kẹ́kọ̀ọ́ ní Ìbàdàn so bí ìlú ṣe rí ńgbà yẹn nìyẹn so lẹ́yìn ìgbà tí mo ti wá padà dé eré tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ńgbà yẹn mo kọ́kọ́ bẹ̀rẹ̀ bíi model àwọn tó máa ń ṣe commercial nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ mo wá ṣe eré kan fún Galaxy Television wọ́n pè ní Splits of Fire ọmọkùnrin kan wà lẹ́ni tó ń bá wọn ṣiṣẹ́ ní Super Sport Moses Praise òun ló ṣe ọmọ mi nígbà yẹn òun náà model ní nígbà yẹn wọn àti màmá ẹ̀ ṣùgbọ́n lẹ́ni òun náà ti di èèyàn jankan-jankan lórí amóhùnmáwòrán so mo kọ́kọ́ ṣe yẹn lẹ́yìn yẹn mo wá ṣe àwọn oríṣiríṣi kéékèèké kan mi ò tiẹ̀ rántí orúkọ wọn mọ́ then mo wá ṣe kan tó tún jẹ́ US ìyẹn náà tún wá ó milẹ̀ díẹ̀ ẹ̀yìn ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe Teen Cell lẹ́yìn Teen Cell yẹn náà mo tún wá ti ṣe àwọn oríṣiríṣi o so ẹnu bí tá a wà lẹ́nìí nìyẹn. ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn. Happy married life. ó yẹ pọ̀rọ̀ obìnrin bí àdánwò ni. That's the person I'm getting married to. You are telling me pé tó fẹ́ fẹ́ lélẹ̀. So what's gonna happen to me? Ó pọ̀ jù tí Dọ̀tun fọwọ́ kàn mí nínú oṣù kan. The only thing tó ṣì wà lára mi òun lẹ́yìn tí mo fẹ́ fi gbọ́ ọmọ ṣó. You're like 3 and you're asking for like 2 more. I'm heartbroken. How do I leave? Sí àwọn òbí lè bá ọtí lọ sọ́dọ̀ dáadé ilé máa ní tèmi àti ẹnìkan just you and I. Your wife to be. Ó fẹ́ fẹ́ ọmọ mi.
kò ní ìdìmọ́. ẹ ò tí o. pé torí pé ìyàwó ẹ̀ ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀. Bàbá wa lórí ètò Gbajúmọ̀ a ya abala kan kalẹ̀ ní pàtó fún ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín. Ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan pé eré kan tẹ́ ẹ ṣe ń gbà kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò yín tẹ́ bá ń lọ tẹ́ àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà yálà kó jẹ́ pé wọ́n ka nǹkan nípa yín kò yé wọn àbí wọ́n fẹ́ rí àrídájú kankan tí ẹnìkan sọ. Ẹ̀yin náà gẹ́gẹ́ kó tó ṣe bí òwe o wọ́n á ní ẹbọ oṣó ó ṣe é rú ẹbọ àjẹ́ ó ṣe é rú àmọ́ ta láròká kò sí ẹni tó lè rú. Ìdí nìyí tá a fi gbé abala yìí kalẹ̀ wípé ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín kójú ṣe kíni kó ẹ̀ṣẹ́ kó kanra wọn. Abala yẹn la pè ní ojú abẹ. Ṣó yá ká sojú abẹ ńkọ́? Ẹ jẹ́ aṣojú abẹ ńkọ́. Orúkọ mi ni ẹnjìnìá Kẹ́hìndé Àmọ́wó láti University of Ibadan. Ẹni tí mo fẹ́ kínú àwọn gbajúmọ̀ òṣèré wa ni ọ̀gbẹ́ni Victor Olaotan. A mọ̀ pé ọmọ Yorùbá ni wọ́n gẹ́gẹ́ bí orúkọ wọn ṣe sọ. But inú eré olóyìnbó la ti máa ń rí wọn gbogbo ìgbà. Kí ló dé tí wọ́n máa ṣeré nínú ti Yorùbá náà? Ṣé wọ́n fẹ́rẹ̀ èdè wọn ni? A rọ̀ wọ́n ká máa ṣeré ká máa rí wọn tó. Ẹ ṣé púpọ̀. Mo rántí pé ní mid-70s a ṣeré kan ní tíátà Ìbàdàn tó ń pè ní Ọbalúwayé. Eré dírámà tó ṣe pàtàkì gidi ni ọ̀gbẹ́ni Wálé Ògúnyẹmí ló kọ. Èmi ló ṣe Ọbalúwayé nínú eré yẹn. Yorùbá dẹ̀ ní láti bẹ̀rẹ̀ dópin. Ṣùgbọ́n púpọ̀ nú àwọn dìrẹ́tọ̀ wa wọn ò mọ̀ bóyá a lè ṣe eré Yorùbá àbí a ò lè ṣe nígbà tó jẹ́ pé tolóyìnbó náà ti ń rí wa ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Ó wá jẹ́ ẹnujọ́ mẹ́ta ẹ̀ ni Fúnkẹ́ Akíndélé wá pè mí pé ọ̀nkú ẹ̀ bá mi ṣeré tèmi o bí mo ṣe ṣe Wàzó nìyẹn. Lẹ́yìn Wàzó mo tún wá bá Jídé Kòsọ́kọ́ náà ṣe kan. Lẹ́yìn yẹn mo ti ṣe bíi mélòó àwọn àfíìsì máa ń pè mí dáadáa tí máa ń bá wọn ṣiṣẹ́. So mo ń ṣe kò kàn pọ̀ bíi tàwọn ẹlòmíì ni bọ̀ ẹ̀kọ̀ọ̀kan tó bá wá bẹ́ẹ̀ a máa ń ṣe bẹ́ẹ̀. Kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ sí èdè bàbá yín. Kò sí tó dàbí èdè abínibí. Ẹ ṣé. Orúkọ tèmi ni Olúwatìmílẹ́yìn ọmọ Adéníjì. Ìlú Òṣogbo mo ti ń sọ̀rọ̀, Ọ̀ṣun State. Mo wá láti ìlú Ìlàrè because ọmọ bíbí ìlú Ìlàrè Ìjẹ̀ṣà ni mí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n ọ̀nà mo fẹ́ sọ̀rọ̀ ló parẹ́ òun ni bàbá Victor. Bàbá Victor jẹ́ òṣèré tó gbajúgbajà láwùjọ ṣùgbọ́n ó tó bí ọjọ́ mẹ́ta báyìí kí á ti rí yan lórí ètò. Èdè ni ẹnìyẹn ni wọ́n fi Ìjẹ̀ṣà lọ́mẹ́rán. Ìjẹ̀ṣà yẹn náà ni mo fẹ́ kẹ́ fi dá wọn lóhùn. Kí o ti pe orúkọ rẹ̀ rán. Ẹbí tiẹ̀ wàá mú orúkọ wọn yẹn. Ọjọ́ èèwọ̀ TV dáadáa kí o bá wo amóhùnmáwòrán ni wàá rí gbogbo èèyàn eré kí mo ti ṣe lóríṣiríṣi àyíká lọ́ọ̀tọ́ ó lè jẹ́ ọjọ́ mẹ́ta nítorí ẹ̀yin DSTV ní ọmọ ẹ̀wò èwo Galaxy TVC kí ni àwọn pè wọ́n àwọn tẹlifíṣàn kéékèèké DSTV ní ọ̀rànjúmọ́ lórí DSTV ó yèrè mi púpọ̀ ṣùgbọ́n kí o bá wo èèyàn station yòókù wàá bá mi níbẹ̀ ó ṣe gan. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Victor Olaotan èmi ń lérò pé àwọn ìbéèrè tí ẹ bi wọ́n dá yín lóhùn ó dẹ̀ dé ọkàn yín àmọ́ àìmọ̀ bóyá tí wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ṣé nǹkan kan tẹ́ ti gbọ́ tó ń rú yín lójú nípa wọn ni àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí ṣe rí nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ọwọ́ báyìí lójú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí mo mọ̀ pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè bàbá tá a bá tún pè yín wá sórí ètò ẹ jẹ́ wa níhò. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. Ìyá télọ̀ ló kọ́kọ́ dé. Aṣọ kí ni. Bàbá Emeka ló kọ́kọ́ dé. Ọlọ́pàá. Ayé ọlọ́pàá mi ti bàjẹ́. Bàbá àwọn méjèèjì náà dé papọ̀. Èkó ọlọ́jà. Dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. Ní ìwà nu ọjà. Káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń dì ní. Ó lè ní ọ. Àní mo fẹ́ ro oúnjẹ. Mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí
mo ti gba tíkẹ́ẹ̀tì wọn tíkẹ́ẹ̀tì tí wọ́n ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá ti fi ọwọ́ rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi ọba ń gbẹ́rù kan ni. àwọn ọlọ́run fi yín ràn mọ́mọ́ kí lẹ fẹ́ gbé àti pé mo lẹ̀ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. sílẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún ẹ. mo ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀ náà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ òní máa lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùkúrà lè láyé àtúbẹ̀ òṣèwọ̀n ọmọ rẹ̀ ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ ni pé orí ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá wọ̀. orúkọ tèmi ni Táyọ̀ Ṣóbọ́lá tí àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí Ṣótáyọ̀ ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Dòyìn Kúkọ̀yí. abala àtẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín òun la kọjá yẹn ẹ jẹ́ ká wá padà wá síbi tá a wà yìí. Ó ní abala kan tá a yà sílẹ̀ tá a fi ń gbé àṣà ìṣe àti èdè Yorùbá tá a fi ń gbé lárugẹ. ẹni tó bá wò yín tó rí yín lórí ìjókòó wọn ò ní láti ṣe àní-àní pé bólú ẹni yìí ti wá ìmúra yín ó ti ṣe àpèjúwe yín ó ti ṣe àfihàn yín èyí tó jẹ́ kí inú mi dùn wípé ẹ máa wà nínú àwọn tí wọ́n á máa gbé àṣà àti ìṣe àti èdè Yorùbá tí wọ́n á máa gbé lárugẹ àbí mo parọ́ ni bàbá ẹ ṣe abala yìí là ń pè ní Ṣóláyà ní tèmi Adédoyin Kúkọ̀yí ẹnu mi ò gbà á láti bi yín pé ṣé ẹ láyà o àmọ́ fún àǹfààní àwọn olólùfẹ́ yín tó jẹ́ pé ọlá Ọlọ́run ọlá tiwọn òun náà la fi ń mí wọ́n ní kí n bi yín ṣé mo lè bi yín bàbá ẹbí mi ẹ ṣé bàbá wa Victor Olaotan ṣé ẹ láyà. mo láyà. ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yín ìbéèrè 10 ló wà nínú ẹ̀ o kì í ṣe 10 lẹ máa dáhùn 3 péré ni tẹ bá dẹ̀ ti mú màá kà á ẹ dáhùn olólùfẹ́ yín lóhùn nílé ló bá tán ṣó ti yá ẹ ṣé ẹ bá mi mú ìbéèrè 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ń bẹ. ọmọ Ìjẹ̀ṣà tí ẹ gbọ́dọ̀ má láyà. ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́ tí a bá fi ẹ̀kẹ́ ilé sí ara àrokò ránṣẹ́ sí ènìyàn kí ni eléyìí túmọ̀ sí? ẹ̀kẹ́ ilé. ẹ̀kẹ́ ilé ẹ̀kẹ́ ilé. àti ara àrokò. tá a bá fi sí ara àrokò tá a fi ránṣẹ́ sí èèyàn ṣé àwọn pé láyé àtijọ́ tí ó bá ní nǹkan tó bá ń rúni lójú àbí tó bá ní ọ̀rọ̀ tá a fẹ́ kí èèyàn gbọ́ lẹ́yìn odi wọ́n á pàrokò ránṣẹ́. tí wọ́n bá wá fi ẹ̀kẹ́ ilé tí wọ́n fi pàrokò ránṣẹ́ sí èèyàn kí ni nǹkan tí ẹnìyẹn ń gbìyànjú láti sọ? ó jẹ́ wípé nǹkan kan wà tó jẹ́ bí àṣírí nípa olúwẹ̀ tó ń fẹ́ sọ létí ẹ̀ kò gbọ́ wọ́n fẹ́ rán níṣẹ́ sílé. àrokò fúnra rẹ̀ ọ̀rọ̀ àṣírí ni. ìyẹn já sí àmì ẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn nítorí wá ní igba ẹ̀kẹ́ ní fọwọ́ ti lé. ní fọwọ́ ti lé. ti lé bẹ́ẹ̀ ni. ó ti yé mi bẹ́ẹ̀. àmì ẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn bóyá ká wò báyìí pé ogun fẹ́ ṣẹlẹ̀ nílùú kan jagunjagun ìlú yìí ó fẹ́ pe àwọn tọ̀hún wípé kan wá ó fẹ́ àtìlẹ́yìn wọn á wá fi ẹ̀kẹ́ á fi ṣàrokò ránṣẹ́ á ti yé onítọ̀hún lọ́hùn pé nǹkan tó fẹ́ bó ṣe rí nìyẹn òye àwọn àgbà. ìbéèrè 10 tó jẹ́ ìkejì tí mo máa kà fún yín kí ni ìyàtọ̀ tí ó wà lára etí ẹran ikún àti àwọn yòókù?
àwọn ẹranko yòókù. ẹranko yòókù bẹ́ẹ̀ ni. Ikún jẹ́ ẹran tí kò kì í gbọ́ràn dáadáa. So tán bá ní kí ni ìyàtọ̀ etí ikún àtàwọn ẹran yòókù, ó jẹ́ wípé àdìtí nìyẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ṣé mo gbà yẹn? ẹ gbà á ìyẹn ni wọ́n fi máa ń ní elétí ikún ẹni tí ò gbọ́ràn. ìbéèrè kẹrin tó jẹ́ ìkẹta, bí obìnrin méjì bá fẹ́ ẹ̀gbọ́n tàbúrò tí wọ́n jọ wá ń ṣe orogún, irú orogún wo ni wọ́n máa ń pe irú wọn? bí obìnrin méjì wà tí wọ́n fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n dẹ̀ jọ ń ṣe orogún, irú orogún wo ni wọ́n máa ń pe irú àwọn yẹn? ṣé ìṣorogún abilékọ? ó ní gbogbo nǹkan tí wọ́n jọ ń ṣe papọ̀, àmọ́ nǹkan ẹyẹ kan wà tó jẹ́ pé wọn ò lè jọ ṣe. wọn ò lè jọ bímọ fẹ́ nìkan. ó ní orúkọ tí Yorùbá máa ń pè. tó ń pè. ọ̀rọ̀ náà ṣe mí ní mi ò rò pé mo rántí bó ṣe jẹ́. wọ́n á ní orogún àìpẹ́ ní. àìpẹ́ ní. bẹ́ẹ̀ni wọn ò lè jọ pín yẹn nìkan náà láti jọ sùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní a gbé abala yìí kalẹ̀ láti lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè, àṣà, ìṣe àti ìṣe Yorùbá. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. ẹ sọ lẹ́ẹ̀kan ẹni pé ẹ fẹ́ràn láti máa jó lọ́pọ̀lọpọ̀. mo máa ń jó dáadáa. abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí. ó wù mí kémi àti ká fẹsẹ̀ rajó, ṣe máa gbà mí láyè. ó ti wà jù. ẹ bá mi gbóhùn sókè lọ́hùn, ẹ jẹ́ àjò. ṣèwé ó yìí wà ń bẹ̀ ní sẹpẹ́sẹpẹ́. bẹ́ẹ̀ni àtàzóńtò àti àlántà o. ṣé lóòótọ́ gbogbo ẹ̀ la ṣe máa ń jó. yéé èmi ìbàdàn tí ní kẹ́ ẹ jó o. ẹ ń gbà tó jẹ́ pé sàn nílẹ̀ lù. ẹ ti dárúkọ ẹni tí ó kọrin tá a jó tán sí yẹn, kí ni àkọlé àwo yẹn? ṣé mo rántí ẹ̀ ṣá ẹ mọ̀ pé tí Sànní bá kọrin ó máa sọ oríṣiríṣiríṣiríṣi àkọlé ẹ̀ gan lè má jọ mọ́ gbogbo tán sọ sínú ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bóyá ká pè ní bàbá ló ń ṣe ohun gbogbo. olúwa ni olúwa ni olúwa ló ń ṣe ohun gbogbo. àwọn náà ń ṣe ẹ fi ara balẹ̀ sà ẹ fi ṣì. morning joy. morning joy bẹ́ẹ̀ ni. ilé tiwa tó lọ báyìí kò wù mí kí n tiẹ̀ fi yín lẹ̀ rárá bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe jókòó mú mọ́ pé ẹ̀ ń gbádùn ètò yìí. bó ṣe wà ní. ẹ ṣe àmọ́ kí là á jẹ tí ì tán bí òun ṣọlá ọlọ́run láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí nínú ẹ̀ ìyá alájẹ lagoon yẹn nílùú Èkó àwọn náà wọ́n ní pé ká fún yín lẹ́bùn pípa wọn máa ń nífẹ̀ẹ́ sí yín gbogbo iṣẹ́ dáadáa iṣẹ́ ńláńlá tẹ́ máa ń ṣe wọ́n fi àdúrà tí kọ́lọ́run ọba kó jẹ́ kó mọ̀ yín ẹ dúpẹ́ lọ́wọ́ wọn.
ẹ ṣé púpọ̀ gan-an ìyáàfin Ìyálájé Lagoon ẹ ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín iléeṣẹ́ yín ò ní jóná ibi dẹ̀dẹ̀ tí mú eléyìí kò ní tán bẹ̀ ẹ ṣé púpọ̀ láyọ̀ látún pàdé ẹ ṣé gan. ní báyìí ilé ti tó lọ àmọ́ mi ì ní lọ láì jẹ́ kó máa yé wa pé ní gbogbo ìgbà àti gbogbo ibi tá a bá dé ẹ jẹ́ ká máa ṣe rere nítorí pé kí ni rere ló pé ìkà ò sunwọ̀n Adédoyin Kúkọ̀yí ló ń fi àsìkò yìí dágbére fún yín pé láyọ̀. tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. mo ní nǹkan pàtàkì láti ṣe. bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. ta wá mú ìrù ẹkù tàfi lájà lọ́wọ́ Jane ẹ̀jẹ̀ aṣọ gidi gan. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. mi ò sọ pé màmá ẹ burú o ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òde. ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́ ṣé ti tébùlù tí èèwọ̀n ni àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. orúkọ mi ni Dr. Jane aláìlera.